Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ṣé dáadáa mo bá yín ẹ̀yin Muslims brothers and sisters mi ní gbogbo àgbáńlá ayé. Please before I move further, tẹ́ ẹ bá ti subscribe, ẹ jọ̀ọ́ bá mi subscribe, kẹ́ ẹ bá mi share videos mi. And ṣé mọ̀ pé nínú Ramadan series mi, mo ń sọ fún yín pé àwọn oúnjẹ tó nourish tó máa jẹ́ kí ara yín máa wò. Káwọn other opponent máa sọ pé ẹ dúró, ṣé ẹ ń gbàwẹ̀ báyìí? Àbẹ́ ẹ gbàwẹ̀ aláàjì àbálájà. That's it. Kí ni mo wá mú wá fún yín lénìí? Ìyẹn oats tá à ń pè ní pepper oats. Mo ti sókè ẹ mọ oats náà ó máa ń dùn ṣe ti rójú ẹ báyìí. Mo ti sókè nítorí mo sọ fún yín pé nínú Ramadan series yìí mi ò ṣẹjọ́ wẹ́wẹ́ pẹ̀lú yín fẹ́ kẹ́ wò báyìí kẹ̀dẹ̀ ṣe ní ìṣúnú èní bẹ́ẹ̀ ni. So mo ti gbómi kaná tẹ́ bá rí bómi mi ó ti ń hó ó tiẹ̀ ti hó ni ṣó ti yé yín. So báyìí oats yìí a ti sókè fún like 5 minutes. So nǹkan tí mo dẹ̀ fi sí ni kọ̀ra sprinkle iyọ̀ díẹ̀ sí that's all. So òun lélẹ̀ èyí ni láti héde pé kó tètè rọ̀ ṣó ti yé yín nǹkan tí a fi soak ẹ nìyẹn. Some people do away with the soaking part but èmi o mo like ẹ bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ try ẹ tó má tètè rọ̀. So now omi kékeré dẹ̀ ní kẹfì ẹ ti rí omi inú pọ́ọ̀tù mi ò pọ̀ jù torí quantity oats mi ẹ má yẹ kí oats yín ṣàn tó bá ti ṣàn ẹ ní like ẹ torí kò kí ń ṣe ògì o. So ní báyà máa on a low heat la fi ń ṣe oats o ṣó yé yín. So nísìn máa stir together. Oats ò kí ń pẹ́ jìnnà under 2 minutes you're done. So ẹ máa wonder pé Alase Nimi oats ọ̀vọ̀ oúnjẹ is very very good. Fibre full of fibre gangan mi dẹ̀ sọ fún yín pé gbogbo oúnjẹ náà wọ́n máa jẹ ní Ramadan yìí ó máa ṣara lóore ó máa nourish ara wa. So hence that's why I'm preparing this oats. Mo ti ní recipe oats kan rí ní lórí channel mi. This one is ara ọ̀tọ̀ tó tún yàtọ̀ ṣó ti yé yín. So òun lélẹ̀ ẹ rí pé mo ti túká. Of course ó tìkì gan báyìí àmọ́ ra add omi díẹ̀ mọ́ èyí ni láti lè fi sè. Mo yẹ sọ fún yín má yẹ kó ṣàn òun lélẹ̀. So ní báyìí màá ra cover ṣó yẹ yín fún some seconds màá wá padà wá màá dẹ̀ ti move further sí nǹkan tá a máa ṣe next. Ṣẹ́tìrí mo sọ fún yín pé kò kí ń ṣẹ́tìrí oats mi ti jiná already kò kí ń pẹ́ at all. Ẹlòmíì gan máa keep stirring ni mo sáré lọ ṣe nǹkan ni mo ṣe sáré cover ṣẹ́tìrí ojú ẹ̀ báyìí ó ti rọ̀ ó dẹ̀ ti. So máa rọra da milk sí. Ẹ lè lo evaporated milk ẹ dẹ̀ lè lo powdered milk yín. Reason tí mo ṣe máa ń ṣe lè ni pé ẹlòmíì ò like kó máa rí milk lójú ẹ̀ tẹ́ bá ti serve ẹ̀ tán. So with this tẹ́ bá fún ní oat ẹ mọ̀ pé okay the oat is already milky. So ní báyìí ọ̀rọ̀ add little sugar. Add sugar to your as you like. But ní Ramadan yìí ẹ try láti máa make use of little sugary things. So yẹ yín ẹlòmíì tó bá fẹ́ sugar ẹ lè lo honey. So now I'm done. Our oat is ready. So mo ti paná díẹ̀ báyìí. Ní báyìí ẹ bá ti rí àwọn toppings mi of course ìyẹn gangan mo fi ní ara ọ̀tọ̀ tí mo fún yín nìyẹn fún Ramadan yìí. So ẹ jẹ́ ká serve ẹ̀. So má bá mi ká lọ báyìí. Ìṣínú ẹ̀ níyì sọ fún alájì àbálájà àbí sista Rukoya pé full of fibre ni mo gbé wá fún yín lénìí. So nourish tó dẹ̀ máa ṣara yín ní àǹfààní máa ṣara yín lóore dáadáa. So now nǹkan tá a fẹ́ ṣe lélẹ̀ ẹ̀dá milk yín báyìí
Oh wow. Then I want toppings one. I just keep banana put on it. I try last few bananas toppings in. Dole for 1 year or more. Banana àti ihò tó máa ń kọ́ wọn rìn dáadáa, ó máa ń fine gan. Be generous with fruits nínú oats yìí because ṣe mọ̀ pé a fi ṣínú ni. So ẹ jẹ́ kí fruits tẹ́ fẹ́ lò, ẹ jẹ́ kó pọ̀. You can actually use almond, any fresh fruits. Alright. Now this is our coconut. Now, ẹ jẹ́ kí n rọra gbé berry wá. Then this is our nut. Ẹ lè lo groundnut or cashew nut lèmi yàn láàyò. Now, apple. Ẹ máa ní alase, yes. Mi fẹ́ kára wa máa wò ràkọ̀ràkọ̀ tá bá ti gbààwẹ̀. Ẹ lè rọra kó apple yín báyìí. Tí ó yé yín. Tẹ́ bá dẹ̀ fẹ́, èmi máa like ń jẹ another one. Tó bá dẹ̀ yẹ pé fẹ́ apple yẹn náà kó pọ̀, you can just go round like this. Is this not beautiful enough? Tẹ́ bá jẹ ilé kẹ́ fi ṣínú. Mo sure pé ẹ ní fẹ́ jẹ oúnjẹ mi gan lọ sùn. Ṣó yé yín? So this is my last meal. I'll just pour everything around. So tẹ́ bá gbé fún èèyàn báyìí, wọ́n kọ́kọ́ rò pé ṣé fruit lásán lẹ serve mi ni àbí kí ni alájà ẹ máa jẹ lọ. Ẹ máa ṣe kí ni ẹ máa jẹ lọ. Ẹ ti mọ̀ pé dole ni date nínú Ramadan torí ẹ lè ṣe rí bẹ́ẹ̀ yẹn. So tẹ́ bá ti lò ẹ lè slice date yín náà. This recipe you can pair it with any fruit, fresh fruit of your choice. So ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section tẹ́ bá bá bẹ́ẹ̀ àbí ẹ bá bẹ́ẹ̀. Ẹ ṣé o, ire lọ́jọ́ gbogbo. Ramadan kẹrẹ.